ẹ̀yin tèmi kí mo rí tí ń sọ fún yín kí mo rí tí ń sọ fún yín àwọn obìnrin náà ti gbọ́n ní ìsín o ṣe náà lọ ń clone fóònù ọkọ wọn wọ́n lọ ń clone ẹ̀ ní o ẹnìkan níbi tó ń ti clone fóònù ọkọ òun ó ní ló ń ti rí pé family friend tó introduce sínú lọ́jọ́ ìgbéyàwó tẹ́ẹ̀bí náà sì testify sí wípé family friend làwọn ń tòótọ́ àwọn ti mọra tipẹ́ àsánjọ́ ń gbé langa sí longo àsánjọ́ ń gbé langa sí longo níyìn bá ló ń download everything òun play ẹ̀ fún ẹ níjọ́ kan táwọn ní gathering dé táwọn family náà wà ń bẹ family ọkọ ló ń play rẹ̀ fún ọ kí wọ́n mo fẹ́ fàyọ ní òjì sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí sórí àwọn ọ̀rẹ́ ọkọ rẹ̀ wọ́n sòótọ́ fún ọ rèé o bó bá wù ọkọ ọmọ lò tó bá wù ọkọ ọmọ mo lò àwọn ọ̀rẹ́ ọkọ rẹ̀ lóbìnrin tí ẹ ráwọn ọkùnrin ẹ má jẹ́ sọ wípé àwọn ọ̀rẹ́ ọkọ torí àwọn ọkùnrin kan wà tó jẹ́ wípé wọn ìṣerú ẹ̀ ṣùgbọ́n jẹ́ ń sọ fún 90% ọkùnrin tí wọ́n bá ti lè mú ọ̀rẹ́ obìnrin wálé family friend wá lélẹ̀ ọ̀rẹ́ mi lélẹ̀ onítùnú mi lélẹ̀ aláṣírí mi lélẹ̀ wo ọmọ ìyá mi já rẹ̀ wọ́n jọ ń gbé langa sí longo òótọ́ ọ̀rọ̀ mo sọ fún ọ òótọ́ ọ̀rọ̀ ni mo sọ fún ọ tí ọkọ rẹ̀ sọ mọ̀jẹ̀ ń sọ pọ́kọ rẹ̀ 90% ọkùnrin 90% gan tún kéré tí ó bá ti ní mú obìnrin wálé tó sì ṣe pé family member tí ì ṣe pé ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò àbábúrò rẹ̀ àbí kinní títí ń sọ fún ọ wípé family friend làwọn ọ̀rẹ́ mi ni colleague mi ni aláṣírí mi ni olùtùnú mi ni wọ́n jọ ń gbé langa sí longo òótọ́ ọ̀rọ̀ mo sọ fún ọ so orí ọgbọ́n tán máa ń lòrè wọ́n ò mú wálé so ti yí ọ ní lérò wípé nǹkan kan lọ láàrin wọn kò yí ọ báyìí ní ìsìn wọ́n wá introduce rẹ̀ sí ọ ìwọ tó jẹ́ yàwó tí ẹ̀ ní níran wípé nǹkan kan lọ láàrin wọn ẹjọ máa ṣe mùkúlùmù kẹ̀ǹkẹ̀ ni ẹjọ máa kọ́ ọmọ lùbọ́ kò yí ọ so wá rí kódà nígbà míì matrimonial bed rẹ̀hún so ti yí ọ ìní wọn ti ṣàṣùṣẹ́ wàrà wọn gbà ò bá sí ilé because nígbà bá ní lágbájá wà ń bì owó tí mo wò pé ọ̀rẹ́ náà jẹ́ kò sí nǹkan kan láàrin wọn mọ́ tanra rẹ̀ mẹ́wàá ń bẹ láàrin wọn ọgbọ́n tó kù tán ọkùnrin tó ń dánù ni mo ní wá já ọ sí sọ́ọ́rí irọ́ náà ń pa obìnrin tán bá mú wálé wá introduce sí ọ tí ìbá ti ṣe ẹbí tẹ́dẹ́ǹsì wà wípé ọ̀rẹ́bìnrin wọn tọ́jọ́ ń fẹ́ra ní ibi tí ayé ọkùnrin míì tó rárá sínú lọ́jíìkì tán tún lò ní ìsìn inú nígbà bá sàmú wálé tán wá introduce ẹ̀ sí ọ ìwọ ò ní mọ̀ wípé wọ́n ń gbé langa sí longo bóyá ń ti ibi sẹ́bọ̀n tó ní mo fẹ́ sáré já lágbájá ná ọmọ wò pọ̀ rẹ̀ ni ọ ní mọ̀ wípé nǹkan ti ń sí ọ kódà ẹlòmíì gan tún mọ bímọ fúnra wọn tó o bá tètè mọ̀ o ìní mọ̀ ń yà mí lẹ́nu yóò ní part 2 kẹ́ ẹ lè wò torí mo mọ̀ pé ẹ̀yin kan ò ní wò tán